ẹ̀yin ọmọ nàìjíríà tẹ láǹfààní àti máa gbọ́ wa tẹ́ sì ń wò wá káàkiri àgbáńlá ayé. ẹnikẹ́ni tí a bá ní ipá àti agbára láti ṣe ìrànlọ́wọ́ fún, òun náà ní ẹnìkejì wa. ẹ jẹ́ á dákun ká dábọ̀, ẹ jẹ́ ká gbìyànjú ipá àtagbára wa ká tọ́jú rẹ̀. Àjọkẹ́ rèé tá a mú ìròyìn rẹ̀ wá sétí ìgbọ́ àti ìwòran wa ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn tí à ń sọ̀rọ̀ nípa àìlera tí ọmọ yìí ní. Níbẹ̀ ṣe ń wo Àjọkẹ́ yìí, ẹ̀yin tí ẹ bá ní àǹfààní àti tẹ̀lé wa ńgbà náà nígbà tí a kọ́kọ́ ṣàfihàn ọmọ yìí, ẹ rí ipò ìlera tó wà wípé bí ìgbà tí èèyàn wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ni. Torí ní àwọn ìgbà tí ayé yẹn ọmọ yìí ò lè mí sókè kò lè mí sódò látàrí bí ara ti ń wú, tí inú ń wú, tí ẹsẹ̀ ń wú, tí gbogbo rẹ̀ tó ń ga lọ́nà àbáàdì. Ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba òkè, ká dúpẹ́ lọ́wọ́ Elédùmarè wípé Olúwa lò yín, ó lò wá fún ọmọ yìí láti dá ẹ̀mí rẹ̀ padà. Ogunlọ́gọ̀ èèyàn, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n nígbàgbọ́ wípé ọmọ yìí ṣé kò ti wá tán bí. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìyànjú àti akitiyan tí a ṣe lórí ọmọ yìí wípé kó lè gbé ayé, a dúpẹ́ wípé Ọlọ́run ti gba gbogbo ògo. Gbogbo ìgbà náà sì la sì mú àwọn ibi tí ọmọ yìí, ibi tó dé, ibi tó kù sí, gbogbo ìgbà náà la mú wá sí ojúwòrán yín tẹ́yìn náà rí tẹ́sí ń bá wa lọ. Ẹ̀rọ adákun, ẹ ṣàánú ọmọ yìí, àgbàtán náà là á gbọ̀lẹ bí Yorùbá ti wí. Ẹjá gba ọmọ yìí lágbàtán. Ọlọ́run Elédùmarè kò ní ṣe tiwa náà, kò ní ṣe é láàbọ̀. Ọmọ yìí ò ní ṣàárẹ̀. Ẹ̀yin fúnra ní ẹ̀ẹ̀ní rógun àìsàn, ẹ̀ẹ̀ní rógun àárẹ̀. Àìsàn tí ó ṣe yín tí ó dá yín gúnlẹ̀, tẹ́ ẹ̀ ní lè bóde, tẹ́ ẹ̀ ní lè roko, tẹ́ ẹ̀ ní lè rodò, tẹ́ ẹ̀ ní lè jẹ, tẹ́ ẹ̀ ní lè mu, tẹ́ ò ní lè sùn, tẹ́ ò ní lè wo. Elédùmarè ò ní gbé bá yín, kò ní gbé bá ọmọ yín, kò ní gbé bá ìdílé yín. Ẹ̀bẹ̀ tí à ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ni wípé owó tí ọmọ yìí nílò láti kúrò nílé ìwòsàn, bẹ́ẹ̀ náà bá wò dáadáa, ẹ rí i pé àlàáfíà ti jẹ́ fún ọmọ yìí lọ́pọ̀lọpọ̀ látara ìgbìyànjú àti akitiyan tí a ṣe àti tí ilé ìwòsàn yìí tí wọ́n ń sapá wọn láti ṣètọ́jú rẹ̀. Ẹni tó ṣe ọmọ yìí kèrè mí kọ́. Àìsàn tó ṣe ọmọ yìí tó bá fínra kò kéré, ṣùgbọ́n ìgbìyànjú àti oore ọ̀fẹ́ òun náà ni ọmọ yìí rí gbà látọ̀dọ̀ Elédùmarè tí Ọlọ́run fi tún bá wa dóòlà ẹ̀mí rẹ̀. Gbogbo bá ṣe mú ọ̀rọ̀ ọmọ yìí wá sójú wòran yín, gbogbo rẹ̀ náà làwọn èèyàn ń fèròǹgbà wọn tí wọ́n fi ń ṣọwọ́ sí abẹ́ comment section tí wọ́n ń pé ìyún nígbà náà wípé ká mọ́ sọ̀rọ̀, ká gbé ìgbésẹ̀, ká gbìyànjú, ká ràn án lọ́wọ́ kí ọmọ yìí kó má bàa fi àárẹ̀ òun, kó má bàa fi dágbére fáyé. Ìdí tá a fi gbégbésẹ̀ ńgbà náà nu tí a bẹ̀rẹ̀ sí ní kọ̀wé sí gbogbo àwọn aláṣẹ apàṣẹ ilé ìwòsàn ìjọba ńlá tí ń bẹ nílùú Abẹ́òkúta. A sì dúpẹ́ lọ́wọ́ wọn wípé wọn ò dágunlá, wọ́n gbìyànjú ipá àti agbára wọn. Bá a ti ń sọ̀rọ̀ yìí, ibi tó dé dúró báyìí náà ni wípé owó tí ọmọ yìí ó fi kúrò nílé ìwòsàn 600,000 plus òun náà ni àwọn ìgbésẹ̀ tá a ti jẹ sílẹ̀ báyìí. Àwa ń wá ẹ̀yin ẹlẹ́yinjú àánú, à ń wá ẹ̀yin ọmọ Nàìjíríà tí oore òkè máa ń sú ní ṣíṣe. Àwa ń wá ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ ẹ nígbàgbọ́ wípé Ọlọ́run ọba òkè náà ni máa ń fúnni lọ́lá, òun ni máa ń fúnni lọ́rọ̀, òun ni máa ń fúnni lásìkí, òun ló sì máa ń pèsè jẹmu fún wa. Nínú kòtókòtó, nínú kòsíkòsíhun, ibi tẹ́ ẹ ti bá wa ran ọmọ yìí lọ́wọ́ dé, ẹ dákun ẹ dábàá má jẹ́ kó sú wa báyìí. Ọmọ yìí ó fẹ́ kúrò nílé ìwòsàn láti bí ọ̀sẹ̀ kan tí wọ́n ti discharge rẹ̀ kókó mọ́ ọ lọlé. Àjọkẹ́ ẹ̀yà ọmọ Nàìjíríà náà kùn lákùnmọ́ kí tọrọ ní kọ́bọ̀.
àwa ò lè máa sọ wàhálà àti ohun tá a là kọjá lórí ọmọ yìí, owó tó ti bọ́ lọ́wọ́ wa lórí àìsàn tó ṣe ọmọ yìí kò kéré, kò níye, kò lóǹkà. Ṣùgbọ́n gbogbo rẹ̀ ká ṣáà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ká máa yìn Ọlọ́run pé Ọlọ́run jẹ́ kí owó fùná ọmọ yìí padà lálàáfíà. Inú rẹ̀ lẹ́ ń wò yìí. Nígbà tí a kọ́kọ́ gbé ọmọ yìí délé ìwòsàn, ẹ̀yin náà mọ bó ti rí. Ẹ rí bó ti ń fi ẹ̀mí kan tó mí sókè tí mí sódò gúlegúle bíi pé ẹ̀mí ò bọ́ lára rẹ̀. Ṣùgbọ́n lọ́wọ́ yìí, gbogbo ògo, gbogbo ọpẹ́ tí Ọlọ́run ọba àjíǹdára ti jẹ́ fún ọmọ yìí. Tí a ò bá sì tètè gbégbésẹ̀ ká ràn án lọ́wọ́ kó kúrò nílé ìwòsàn tó wà yìí, gẹ́gẹ́ bí àwọn aláṣẹ apàṣẹ ìgbìmọ̀ tí wọ́n ń ṣàkóso ilé ìwòsàn yìí bí wọ́n ti gbà wá nímọ̀ràn wípé nígbà tí àwọn ti discharge ẹ̀ yìí, ká gbìyànjú ká san àwọn àjẹ́lẹ̀ owó tá a jẹ kí ó sì mọ̀ lọ sílé. Ẹ̀ẹ̀kankan ni wọ́n kàn pé yóò mọ̀ wá fún àyẹ̀wò àti àwọn oògùn tó tọ́ láti mọ̀ lò tí ara rẹ̀ ó fi mókun dáadáa. Ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín àṣàkọ́ o, ẹ̀bẹ̀ là ń bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà. Ẹ̀yin tẹ́ ti fún wa ní tọ́rọ́ kọ́bọ̀, a mọ̀ á lóore dáadáa. Ṣùgbọ́n ẹ̀yin tó ṣe fẹ́ ṣe náà tí ò sí pàtàgbára, ẹ bá wa share fídíò yìí, ẹ bá wa share fọ́nrán yìí, bá wa pín. Ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n lè ràn lọ́wọ́. Ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn ẹlẹ́yinjú àánú. Ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn tí Ọlọ́run bùkún fún láwùjọ. Ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn tó ṣe wípé wọ́n mọ̀ pé nínú oore, nínú ìrànlọ́wọ́ àti pé nínú kéèyàn gbé ẹni tó ti ń kú lọ aláàárẹ̀ kó gbé dìde, tí wọ́n mọ̀ wípé oore ńlá ó ń bẹ̀ńbẹ̀. Ẹ jẹ́ kó kàn wọ́n lára. Ẹ ṣàánú wa, ẹ mọ̀ dáadáa wa. Níbi tá a bá àìlera ọmọ yìí, bí tá a bá dé tọ̀, Ọlọ́run ní ká máa fọpẹ́ fún. 600,000 naira tí ò bá tẹ̀ sí ní jù bẹ́ẹ̀ lọ báyìí, torí láti bí ọ̀sẹ̀ kan náà ti ń pé 600 and kìíní kan thousand náà ni owó àjẹ́lẹ̀ tó ti jẹ. Ṣùgbọ́n ẹ kó mọ̀ wípé bẹ́ẹ̀ bá ń bẹ nílé ìwòsàn, kódà kí wọ́n discharge ẹni tó wà nílé ìwòsàn kan ní kó mọ̀ lọlé, bí ò bá tí ì rówó ń san, ẹ mọ̀ pé yóò tún mọ̀ lé sí, yóò tún mọ̀ bí sí ni. Ṣùgbọ́n ẹ dákun, ẹ dábọ̀, ẹ̀bẹ̀ ni mò ń bẹ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà. Ẹ̀yin tẹ́ ń bẹ nílùú yìí àti tẹ́ ń bẹ lókè òkun, ẹ ṣàánú ọmọ yìí, ẹ rà á kalẹ̀, ẹ jẹ́ kúrò nílé ìwòsàn. Bá méjì kọ́ kí àwọn àìsàn ẹ̀mí kí wọ́n tún lọ kà mọ́ bẹ̀.